ìtọ̀. bẹ́ẹ̀ni. ǹjẹ́ yẹn lè fi ìtọ̀ èèyàn ṣe ìwòsàn. àwọn àfáà ṣe ìtìláàfù lórí ẹ̀. àmì ìtawà mú òun ni pé láì fi òsín bẹ̀ níbi kí èèyàn ó lo ìtọ̀ ara ẹ̀ kó fi ṣe ìwòsàn fún ara rẹ̀ láì fi òsín bẹ̀. ìtọ̀ ni gbogbo lọ́dọ̀ wáyé àyínlẹ̀ Yorùbá gbà wípé ìtọ̀ ni a máa ba oògùn jẹ́ lára. oògùn tí ọ̀dà tó jógun bú ìtọ̀ wọn a máa bà á jẹ́ ní lára. wọ́n bá fún yàn nǹkan jẹ èmi ti rí bẹ́ẹ̀ ẹni tí wọ́n fún nǹkan yẹ kí wọ́n jẹ nǹkan lójú oorun ni bọ́dẹ̀ ti jí sójú ayé kí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lálàsí rẹ̀ tí ọ̀gbádùn oorun rẹ̀ tí ọ̀gbádùn ara rẹ̀ mọ́ ẹnìkan lọ́wọ́ dá wípé kí ni tọ̀ ìtọ̀ ara rẹ̀ tọ́ ọba tọ̀ ni wá fi iyọ̀ díẹ̀ sí wá fi iyọ̀ díẹ̀ sí wá mú tọ́ ọba mú ó rí pé lẹ́ẹ̀kan náà ni ọba ti ń bẹ lára rẹ̀ tọ́ ṣẹ̀ṣẹ̀ jẹun ní ọba jà bóyì ti mú lóòótọ́ ó sì ṣèwòsàn rẹ̀ gbogbo nǹkan kí nǹkan tó jẹun ó yà ó sì tọ̀ àlàáfíà sì dé bá èyí wọn ni wípé tested and trusted ọgbọ́ jarib tajid try it and confirm ẹ̀yin náà tẹ̀sí ẹ̀ tọ̀ àbá àlùrù náà àwọn náà tẹ̀sí ẹ̀ rí ó sì rí bẹ́ẹ̀ ẹ máa rí bẹ́ẹ̀ ok ńgbà tó wá jẹ́ pé máa rí bẹ́ẹ̀ ni a sì mọ̀ pé ìtọ̀ yìí ẹ̀gbin ni èyí wá ṣe tó fi ajá sí wípé a fi ṣe ìwòsàn ọ̀sá burú mbẹ́. ẹni gbólóhùn méjì ló wà mbẹ́. gbólóhùn méjì ló wà mbẹ́ àwọn àfáà pín sí méjì mbẹ́ ló jẹ́ kémi ọ sọ pé ibi tèmi mú rè. abẹ́ tí sọ méjèèjì fún wa. àwọn àkọ́kọ́ ni Imam Maliki àti Imam Hanbali Ahmadu Hanbali àti Imam Maliki ọ̀rọ̀ táwọn ṣe lórí ẹ̀ ọ̀rọ̀ táwọn sọ lórí ẹ̀ nínú fatuwa tiwọn òun ni wípé lọ́dọ̀ tàwọn màkìrúwù ni àwọn ò fẹ́. àwọn kọ́ lọ́dọ̀. pé àwọn kọ́ lọ́dọ̀ tàwọn kéèyàn ó fi ìtọ̀ ṣe ìwòsàn àìdá yóò mú ni o àbí yóò fi para bẹ́ẹ̀ àwọn lè mẹ́sì ẹ̀ mọ́ nǹkan fẹ́ lómi wọ́n ní máa fi pa ara rẹ̀ gbogbo tí ń ṣe ọ̀hún ó sì po mẹ́ àbí kó wọ́n fi po ọṣẹ fún bí máa fi wẹ̀ gbogbo àìsàn tí ń ṣe ọ̀hún yóò po mẹ́ láwọn pé wọ́n ń da àìsàn láwọn sọ̀rọ̀ yẹn ń padà bọ̀ wá bò mí. Imam Maliki àti Ahmadu Hanbali láwọn lọ́dọ̀ táwọn àwọn ọ̀gbá àdìsí táwọn sì mú lọ́wọ́ àdìsí wọn Ànábì sọ pé inna Allaha khalaqa da'a wa dawa Ọlọ́run dá àìsàn ó sì dá oògùn rẹ̀ fatadawaw ẹ máa so oògùn àìsàn tí ń ṣe yìí wala tatadawaw bi haram ẹ má fi nǹkan haramu ṣe ìwòsàn a sì mọ̀ pé ntọ́ bá ti jẹ́ nàjásà haramu ni o ti mọ̀ kullu najasatin haramun akluha ká jẹ nǹkan tó bá jẹ́ nǹkan ẹ̀gbin haramu ni àwọn èyí wọn làwọn Imam Maliki mú lọ́wọ́ pé kọ́dà kọ́ bá àjá sí pé ó ń tọ̀ ń wọ kankan kú lọ́hùn báyìí kọ́ bá débẹ̀. Abu Hanifa ni èyí tí Maliki wíwùn ó ní ọjọ́ tòun Imam Shafi'i ní èyí tí Maliki wíwùn ó ní ọjọ́ tòun ó lọ́dọ̀ tòun ó lóun lọ bí àyà tí ń pé famanidi turra ghayra bagin wala adin fala isma alayhi ẹni araba ni tó jẹ́ pé nira ni mú débẹ̀ tí ẹ jẹ́ pé ọmọ mọ̀ fẹ́ kò tí ẹ possible kéèyàn ọmọ mọ̀ fẹ́ mú tọ̀ nígbà jẹ́ pé ẹ̀yà wèrè so kò possible kéèyàn ọmọ mọ̀ fẹ́ mú so ẹni tára bá wọn ni wọ́n wá ní àmọ́ lọ́dọ̀ Imam Shafi'i àti Abu Hanifa àwọn wá ní tiwa wọn ni pé èèyàn kọ́kọ́ confirm lọ́dọ̀ dókítọ̀ ṣé kò ní ìpalára kan tí ó ṣe fún ara téèyàn bá mu ìtọ̀ kò ní ìpalára àǹfààní ni ó ṣe àbí dókítà ló bá sọ fún yàn wípé lọ́mọ̀tọ́ ara ẹ̀ tó dìtẹ́tì ẹ̀ fún yàn pé bó ti ń ṣe ọba ti mọ̀tọ̀ yóò kílẹ̀ gbogbo nǹkan aburú kó jẹ́ oró tí ọ̀tá ti nà sí yàn tẹ́ ń bẹ lára wọ́n yà pé dókítà ló bá júwe fún yàn dókítà kan ò sì sí kọjá àwọn tí wọ́n bá jà rábà rẹ̀ wò wọ́n bá tẹ́sítì kìíní yẹn tó máa pe iṣẹ́ ti ń ṣeré àwọn ni wọ́n wá júwe fún wa bá àti máa júwe nǹkan fún alẹ́ Yorùbá àyè sáhùn nǹkan òsàn nítorí wọn sáhùn alẹ́ Yorùbá nù gbogbo nǹkan alẹ́ sáhùn àṣírí owó àmọ́ àyè sáhùn àṣírí ìwòsàn bí nǹkan bá ń ṣe ọba yìí sọ́jà láàrin ibi ìtọ́jú kó ní pé nǹkan báyìí sì ń ṣe mí lẹ́gbẹ̀ẹ́ wọn ni lọ́dẹ jẹ́wé báyìí léṣe báyìí pàápọ̀ yóò ṣe báyìí àìsàn àwọn ẹ̀hún àṣírí owó nìkan la máa ń ṣe bàbá rẹ̀ ni tó ṣe bẹ́ẹ̀ fún ọ ọ̀sàbùrú. náà wọ́n ní àdìsí kan mo rí àdìsí kan Ummu Ayman
ọ̀kan nínú àwọn ìyàwó ànábì ni Ummu Ayman wọ́n ní ànábì ó sùn níjọ́ kan nígbà tó wá di lóru ànábì jítọ̀ bí yàn sí máa jítọ̀ nígbà tó jítọ̀ evi dóró àbí kí ni wọ́n máa tọ̀ sí wọ́n máa tọ̀ sí un tọ́tọ̀ síbẹ̀ nígbà tí ó di ní ọ̀gànjọ́ òru tá ànábì lè sùn padà Ummu Ayman òun jí ó ti báwọn òun gbé dóró ni bọ́ mà pé ìtọ̀ ní bẹ́ẹ̀ ni o bí ó mà pé ìtọ̀ ní bẹ́ẹ̀ ni o òun gbé sẹ́rí ó mu ìtọ̀ ànábì Muhammad ó ti báwọn nígbà tó mú ó di ní àsùbá ànábì jí ó wá jí tí wọ́n ká àsùbá wọ́n lè bá ń da ìtọ̀ tí ń bẹ́nu kíní òun lè dànù ó dà olóhun ti mú ànábì ló ṣe kíni olóhun mú ó ṣe kíni olóhun mú ọláìsàn ànábì láìsàn kan ò tó kọlu nù rẹ̀ mọ́ tó fi kú sallallahu alaihi wasallam tí ó mú Ayman fi wá kú kò ṣàìsàn kan kò kíbò sí inú títí tó fi kú láyé ànábì ó mú ìtọ̀ mi ó mú ní àìsàn kan ò tó kọlu nù rẹ̀ yìí má títí tó fi kú láyé sallallahu alaihi wasallam wọ́n lọ wọ hadisi ni hadisi sahih ó ti wá bóyá wá mú by mistake ni o bó sì mọ̀ ni tíra hadisi ọ̀sọ̀ mashallah èyí ló jẹ́ àmọ́ tó bá yẹ kó bá mú pẹ̀lú mímọ̀ ni ó ti báwọn a lè rí pé ìtọ̀ ànábì ní lóòótọ́ let's get báwọn àmọ́ tó bá yẹ pé haramu bá ní ànábì ó sọ pé ha yà sí stage faru má ṣe bẹ́ẹ̀ mọ́ o ànábì ó ní má ṣe bẹ́ẹ̀ mọ́ o sallallahu alaihi wasallam àmúkàtà ànábì ó sọ pé ìyẹn ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ó túmọ̀ wípé ẹni tó bá fẹ́ fi ṣe ìwòsàn àárẹ̀ tí ń ṣe kọ̀gbọ́dọ̀ wá wò kọ́ wá pé wọ́n ní tó bá gbọ́dọ̀ ṣe ìwòsàn pẹ̀lú tí ẹ̀gbin pẹ̀lú kìnnìkan tó bá fi wá lọ lè kú ńkọ́ Ọlọ́run sì ní díẹ̀ mi wa láti wúlò fún ẹ̀sìn rẹ̀ ọ̀dọ̀ la sáà di báwọn so ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé a tún rí pé àwọn Málíkì àti Hanbali àwọn ní makiru ni àwọn Abu Hanifa àti Shafi'i àwọn ní kò ṣe nǹkan kan tó bá yẹ pé wùsàn ni àmọ́ ó wá kù káwọn èèyàn máa ń lo ìtọ̀ fún túdè ọgbọ́ àwọn èèyàn máa ń lo ìtọ̀ fún kíni túdè kìí jẹ́ páìsàn ní ń ṣe owó ní ń wá ọ̀nà dímà ó wá rí pé àwọn kan ni wọ́n dí ọ̀nà mọ́ ohun ó wá díẹ̀ lọ pé àwọn ẹgbẹ́ nǹkan yìí ọ̀há ọláka owó ẹ̀sẹ̀ wọ́n ni èé fún wọn ní kíní kan léwá ìbò túdè àti ìwé kíní àti gbá àtàwó àti rúpẹ̀tẹ̀ léwá ogun gbogbo ẹ̀pọ̀ ìtọ̀ rẹ̀ tọ́ bá wá tọ́ ń dají lásùbà ìtọ̀ wọn lọ́wọ́ àfi po ọ̀sẹ̀ ni ọmọ awẹ bẹ́ẹ̀ lálálẹ́ kó tó sùn gbà tó bá fi wẹ̀ fúnjọ́ méje ó rí pé yóò tù eléyìí òun nìkan lèmi ọ̀rẹ́ rí fún ọgbọ́ ẹ̀rẹ́ rí fún eléyìí òun torí wípé kìí ṣe àìsàn so ń wá kọ́ńdà ọ̀la ni so.